ilẹ̀kùn méje seven door ilẹ̀kùn méje seven door ẹni ọkọ̀ bá kò lè dúró mú nọ́mbà igi woloko ó para ilé àjájì lódò ó pèrò ọ̀nà sinimá ilẹ̀kùn méje láti ọwọ́ ọmọ yín Fẹ́mi Adébáyọ̀ ó pọ̀ dẹ̀dẹ̀dẹ̀ ó yá fún gbogbo ènìyàn tí ó fẹ́ wo sinimá ilẹ̀kùn méje ẹ tètè subscribe sórí Àṣeyọrí TV níbi tí ẹ ti máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bí sinimá ilẹ̀kùn méje yóò ṣe di àgbéléwò fún gbogbo ènìyàn àti ibi tí ẹ ti máa rí wọ̀ lára àwọn àgbààgbà òṣèré tí ó kópa nínú sinimá ilẹ̀kùn méje ni Fẹ́mi Adébáyọ̀, Gabriel Afọláyan, Yínká Quadri, Alápẹ̀ni Òòṣà, Múyìwá Adémọ́lá, Wùmí Toríọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. As written and produced by Fẹ́mi Adébáyọ̀, the producer of Jagunjagun fúnra ẹ̀. Ó yá ẹ̀já jọlọ gbé yẹ̀ wò. Ilẹ̀kùn méje láti ọwọ́ Fẹ́mi ọmọ Adébáyọ̀. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí Àṣeyọrí TV. Bẹ́ẹ̀ ṣe mọ̀ bó ṣe ń lọ lórí ìkànnì yìí, a máa ń gbé oríṣiríṣi sinimá yẹ̀wò. Àwọn sinimá tó ṣe kíni tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wò bọ̀. Àwọn sinimá tó jẹ́ pé àwòkọ́gbọ́n, àwòrẹ́rìn, àwòdùnnú, sinimá tó bá làmìlaka, òun la máa ń gbé wá sórí ìkànnì yìí, ìyẹn Àṣeyọrí TV. Lọ́jọ́ tòní sinimá wo la gbé wá? Sinimá tá a gbé wá náà ni Ilẹ̀kùn méje láti ọwọ́ Fẹ́mi ọmọ Adébáyọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá pátápátá ẹ súnmọ́ wa síbí, ẹ jájọ lọ wo sinimá yìí Ilẹ̀kùn méje láti ọwọ́ Fẹ́mi Adébáyọ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí ó ń gbóná lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Ilẹ̀kùn méje láti ọwọ́ Fẹ́mi Adébáyọ̀. Kí ni èròǹgbà yín lórí sinimá Ilẹ̀kùn méje? Gbogbo wa la wo Jagunjagun apá kìíní, bó tiẹ̀ ti jẹ́ pé apá kejì ń bọ̀ lọ́nà, àmọ́ kó tó di pé a wo apá kejì sinimá Jagunjagun, Fẹ́mi Adébáyọ̀ ó tútù gbé sinimá míì jáde tí a mọ̀ sí Ilẹ̀kùn méje. Ilẹ̀kùn méje, ẹ jájọ sọ̀rọ̀ nípa Ilẹ̀kùn méje yìí. Kí ni àfojúsùn yín lórí Ilẹ̀kùn méje? Ǹjẹ́ ó tún máa lágbára ju Jagunjagun? Sinimá yìí ló yẹ ká máa pè ní pé igi wó lóko ó para ilé àjájìn ó pèrò ọ̀nà. Sinimá tí ó ń jẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn. Gbogbo wa láti wo ìpolówó sinimá Ilẹ̀kùn méje yìí, àti rí bó ṣe kíni ó kí ó láta, ó ṣe kíni ó dùn gbọ́ngbọ́n kan sí. Àwọn àgbààgbà òṣèré wo ló wà nínú sinimá yìí bẹ̀rẹ̀ látòrí Fẹ́mi Adébáyọ̀ fún rẹ̀. Àwọn gangan ni wọ́n ṣe kíni wọ́n kọ́kọ́ kópa tó láàmìlaka nínú sinimá Ilẹ̀kùn méje. Àwọn ló kọ ìtàn yìí, àwọn náà ló lè ṣe kíni, àwọn náà ló produce gbogbo wa là ń retí sinimá Ilẹ̀kùn méje. Ẹ já tẹ̀síwájú lórí àwọn tí ó wà nínú sinimá Ilẹ̀kùn méje yìí. Gabriel Afọláyan, Gabriel Afọláyan, àwọn fámìlì Afọláyan nìyẹn. Gbogbo wa la mọ̀ Afọláyan, Kúnlé Afọláyan, àbúrò wọn ló ń jẹ́ Gabriel Afọláyan. Àwọn náà ṣe kíni, àwọn náà wà nínú sinimá Ilẹ̀kùn méje yìí. Ẹ ti mọ̀ pé sinimá tí Gabriel Afọláyan bá ti wà, àwọn sinimá tó bá ṣe kíni tó bá kọ́ni lẹ́kọ̀ọ́, sinimá tó bá làmìlaka, irú àwọn sinimá tó máa ń wà náà nìyẹn. Bákan náà bàbá wa Yínká Quadri, àwọn náà ò gbẹ́yìn nínú sinimá Ilẹ̀kùn méje yìí. Yínká Quadri, àwọn náà ṣe kíni, àwọn náà kópa takuntakun nínú sinimá Ilẹ̀kùn méje yìí. Bákan náà Alápẹ̀ni Òòṣà, Alápẹ̀ni Òòṣà, àwọn bàbá wa, bàbá awo ńlá tí ń gbóúnjẹ fáwọn ẹgbẹ́, àwọn náà ṣe kíni wọ́n kópa nínú sinimá Ilẹ̀kùn méje yìí. Ilẹ̀kùn méje ó máa ní agbára. Ibo lẹ ti máa rí Ilẹ̀kùn méje wò? Àbọ̀ a sì máa kàn sí yín lórí ibi tí ẹ ti máa ṣe kíni, tí ẹ ti máa rí Ilẹ̀kùn méje wò. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lórí ìkànnì yìí ní Àṣeyọrí TV, ẹ tètè tẹ subscribe button kí ẹ má bàa miss àwọn sinimá ńláńlá tó bá ń jáde láti iléeṣẹ́ àgbé sinimá jáde. Bẹ́ẹ̀ náà ni bákan náà Múyìwá Adémọ́lá, àwọn náà ṣe kíni wọ́n wà nínú sinimá Ilẹ̀kùn méje yìí. Múyìwá Adémọ́lá authentic, tí gbogbo wa mọ̀ sí authentic, àwọn náà ṣe kíni wọ́n kópa takuntakun nínú sinimá Ilẹ̀kùn méje. Múyìwá Adémọ́lá ọkùnrin takuntakun, wọn ṣe fọwọ́ rọ́ sẹ́yìn tí a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò.
obìnrin wo láòtún mẹ́nubà tó wà nínú sinimá ilẹ̀kùn méje yìí náà ni Wùmí Toríọlá. Wùmí Toríọlá àwọn náà ṣe kí ni àwọn náà wà nínú sinimá ilẹ̀kùn méje. Àwọn àgbààgbà òṣèré tí ó wà nínú ẹ̀ náà ni a ti dárúkọ díẹ̀ nínú wọn bó tiẹ̀ jẹ́ wípé àkókò lè gbà wá láti dárúkọ gbogbo wọn tán. Bẹ́ẹ̀ ni àkókò lè gbà wá láti dárúkọ gbogbo wọn tán. Bó tiẹ̀ jẹ́ wípé a ò láǹfààní àti dárúkọ gbogbo àwọn tí wọ́n kópa nínú sinimá ilẹ̀kùn méje yìí tán nítorí àkókò kó má bàa ṣe kíni kó má bàa kó wa ní pàpamọ́ra. Ìbéèrè tó wá ń tawọ́ tasẹ̀ nínú gbogbo wa náà ni wípé ibo gan láti lè rí sinimá ilẹ̀kùn méje yìí wò. Ó yá ẹ̀já jọ lọ síbi tí a ó tún ṣe kíni tí èmi àtiwọ tá ó ti gbádùn sinimá ilẹ̀kùn méje. Orí Netflix náà ni sinimá ilẹ̀kùn méje yóò kọ́kọ́ jáde sí kàṣàgbà fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ọmọ káàárọ̀-o-jíire kódà títí tó fi dé ilẹ̀ adúláwọ̀ ìyẹn òkè òkun. Bẹ́ẹ̀ náà ni orí Netflix ìyẹn ẹ̀rọ ayélujára ti Netflix ibẹ̀ ni ẹ ti kọ́kọ́ rí sinimá ilẹ̀kùn méje wò. Bákan náà tí ó bá ti kúrò lórí Netflix ó di YouTube kó tó di wípé a ó ṣe àfihàn rẹ̀ lórí YouTube. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wo sinimá ilẹ̀kùn méje 7 Door ó yá ẹ tètè tẹ subscribe button yín báyìí kẹ́ má bàa ṣe kíni kẹ́ má bàa miss ẹ̀. Ẹ má gbàgbé láti drop comment yín kí ni ìrètí yín kí lẹ̀ ń fojú sùn lórí sinimá yìí. Báwo gan ló ṣe máa jẹ́ ṣé ó máa ta lẹ́nu bíi jagunjagun àbó máa lágbára bíi Lísàbí Gbàgàlà. Kí ni opinion yín lórí sinimá ilẹ̀kùn méje yìí gẹ́gẹ́ bí ẹ ti rí ìpolówó ẹ̀ wò pé wọ́n ṣe bí àwọn ìpolówó sinimá àwọn India. Ẹ ṣáà ti mọ àwọn kọ́mẹ́dì India kan tí a máa ń wò báyìí tí igi ó dá lóko tí ó para ilé tí àjàwé ó jìn lódò tí ó pèrò ọ̀nà. Bẹ́ẹ̀ náà náà ṣe ìpolówó sinimá yìí. Èyí gangan ló mú kí gbogbo ènìyàn sọ wípé tí sinimá yìí bá jáde àwọn yóò ṣe kíni àwọn yóò wo sinimá ilẹ̀kùn méje. Èmi náà ṣe kíni èmi náà ti gbáradì láti lọ ṣe kíni láti lọ bá wọn wo ilẹ̀kùn méje. Mo mọ̀ wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá náà nínú ilé ẹ̀yin náà ti ṣe kíni ẹ ti gbáradì láti lọ wo sinimá ilẹ̀kùn méje. Ó yẹ ẹjẹ́ àjọ lọ ká lọ ṣe kíni ká lọ wo ilẹ̀kùn méje lórí Netflix. Bẹ́ẹ̀ náà ni kó tún di wípé a gbé wá sórí YouTube. Àṣeyọrí TV náà lẹ́wà yìí yẹn. Bẹ́ẹ̀ náà ni ibẹ̀ láti máa ń gbé oríṣiríṣi sinimá yẹ̀wò káàkiri àgbáyé àwọn sinimá tó làmìlaka. Bẹ́ẹ̀ náà ni a kì í ṣàìdédé gbé sinimá wá sí ìkànnì yìí. Àwọn sinimá tó ṣe kíni tó làmìlaka tó ta lẹ́nu là máa ń gbé wá. Sinimá tí a bá ti gbé wá sórí ìkànnì yìí ẹ gbà bẹ́ẹ̀ authentic ni ó ta lẹ́nu ni. Sinimá tí ò bá ta lẹ́nu ní rí wa ká ṣe kíni ká gbé wá sórí ìkànnì yìí. Tí ẹ bá fẹ́ máa jẹ̀gbádùn sinimá Yorùbá lóríṣiríṣi ìyẹn ti Netflix tàbí ti YouTube àwọn latest Yorùbá movie ẹ tètè ṣe kíni ẹ tètè tẹ subscribe button yín kẹ́ má bàa miss kankan nínú wọn. Ilẹ̀kùn méje ń bọ̀ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín Fẹ́mi ọmọ Adébáyọ̀. Lẹ́gbà tá ó tún máa padà wá láti máa ka àwọn kọ́mẹ̀ǹtì tí ẹ bá fi ṣọwọ́ sí wa lórí sinimá yìí. Sinimá wo ni a tún padà gbé bọ̀? Ẹ jẹ́ á jọ pàdé ní ọ̀la láti tún máa wo sinimá míì tá ó tún máa gbé wá fún yín lórí ìkànnì yìí. Tí ẹ bá ní sinimá kan tí ẹ fẹ́ wò tí ẹ ti ń wá tẹ́ ẹ̀ tí ì rí wò ẹ drop ẹ̀ sọ́ndà
kọ́mẹ̀ntì sí under fídíò yìí, ẹ kọ́mẹ̀ntì ẹ̀ sọ́ndà fídíò yìí. À ń fi dá yín lójú pé a ó ṣiṣẹ́ tọ̀ láti gbé wá tàbí sọ ibi tí ẹ ó ti rí sinimá náà wò fún yín. Bẹ́ẹ̀ ni, ó yá ẹ jájọ lọ wo Ilẹ̀kùn Méje láti ọwọ́ Fẹ́mi ọmọ Adébáyọ̀. Kó tó dìgbà náà tá a tún máa padà wá sórí ìkànnì yìí, ìyẹn Àṣeyọrí TV. Ire o, ire o, ire o.